káàsán nínú ilé yìí o. Mo kí yín pé ẹ kú déédéé wòyí. Ẹ kú kó lè tàtà àjọ ń bá káàkiri. Ọba mi òkè ó jẹ́ kó mọ̀ dáa fún wa. Aburú ò ní ṣẹlẹ̀ sí wa o. Láṣẹ tètùmàrè. Ogun orelé kò délé kò ní jẹ́ ìpín wa o. Màá mọ̀ sọ nǹkan kan fún yín lórí ètò ìlera lóògùn ọ̀rọ̀ pé àìsàn àrùn Olódùmarè kò ní fi sọ ọ̀kan wa. Aburú ò ní ṣẹlẹ̀ sí wa. Àjáde ìwọlé ò ní jẹ́ tiwa náà láṣẹ ti tètùmàrè. Jẹ́ Aṣiwaju Olalekan Akanji ikọ́ Ademeto ọmọ bàbá Ìjẹ̀rú Ògbómọ̀ṣọ́ ọmọ òṣòlú ilé ògbàlọ̀ ọmọ ìlàsọ ògbómi tútù rẹ̀ ẹ̀là òjé ọmọ òye tẹ́bí àrídìí ògbólógún ọ̀kàkà mójóbi rí yangiyangi. Mo kí gbogbo wa káàbọ̀ sórí ìkànnì OJB TV Yorùbá níbi tá a ti ń tẹ́ pẹpẹ ètò ìlera lóògùn ọ̀rọ̀. Kí ni nǹkan tí a gbé wò yẹ̀wò lọ́jọ́ tòní? Ó ní àwọn nǹkan tá a lè ṣe tí obìnrin tó bá ní ìdádúró lọ́ọ̀dẹ̀ ọkọ ẹ̀, obìnrin tó ti ń bímọ ṣùgbọ́n ó kàn wá ní ìdádúró lẹ́yìn pé ó ní kóun ò sinmi díẹ̀ ló bá tásìkò tó ń wá oyún ni ò bá ní. Àwọn nǹkan tí irú obìnrin bẹ́ẹ̀ tó lè lò ni a mọ̀ fi fún yín lámọ̀ fi tara wa lọ́rẹ lọ́jọ́ ti tòní lórí ètò ìlera lóògùn ọ̀rọ̀. Kínní kan ni ká tó lọ sí òkè náà láti gbọ́ nǹkan kan sí méjì lọ́dọ̀ iléeṣẹ́ Barrett Herbal Product Company tí ojú onígbọ̀wọ́ ètò ìlera lóògùn ọ̀rọ̀. Mo sọ nǹkan kan fún yín lọ́dún tó kọjá pé bá a bá ti ń dàsẹ̀ wọnú ọdún tuntun tá a bọ́ sọ́jọ́ kẹjọ oṣù kìíní, a mọ̀ sọ nípa abala kan tí a porúkọ ẹ̀ ní Ademeto and his friend, ètò tí a fi mọ̀ sọ nípa báwo la ṣe rìn, báwo la ṣe tá, báwo la ṣe tọ́ tí ò fi dèrò nídìí lórí gbogbo ètò tí mo bá ń ṣe onígbọ̀wọ́ ẹ̀, tí mo bá ń ṣàtọ́kùn rẹ̀ tó. A ti sọ lórí ètò ọgbọ́n ọlọ́gbọ́n abala Ademeto and his friend lákùsí láìpẹ́ àmọ̀bẹ̀lẹ̀ ń já fún yín àti sọ síwájú a tó tẹ̀síwájú lórí rẹ̀ lónìí lórí abala ètò Ademeto and his friend. Ká tó wá lọ sí ibi nǹkan tá a mú wá fún yín láti iléeṣẹ́ Barrett Herbal Product Company. Mo ń bọ̀ mi ò tí ì dé. Ẹni ńlá ló ṣe ńlá, ènìyàn pàtàkì ló ṣe láwùjọ. Àgbàtẹ́rílẹ̀ ló tóró lọ. Mo sọ wípé ọba ló tó yín erin nípò gbogbo wa ṣàlámọ̀. Àgbàtẹ́rílẹ̀ ló tóró lọ. Mo sọ wípé ọba ló tó yín erin nípò gbogbo wa ṣàlámọ̀. Bárẹ́tì abala ìkànnì, ilé iṣẹ́ àgbà tó ń ṣe ìjìnlẹ̀. Ìgbọ́gbọ́n àti ìmọ̀fọ̀ láti gbéwé àti ìgbọ̀n ọmọ aráyé lọ́rẹ̀. Bárẹ́tì abala ìkànnì, ilé iṣẹ́ àgbà tó ń ṣe ìjìnlẹ̀. Ìgbọ́gbọ́n àti ìmọ̀fọ̀ láti gbéwé àti ìgbọ̀n ọmọ aráyé lọ́rẹ̀. Ọtí gbóògùn kan jáde abábútì kan sí. Ìbóhun lórúkọ rẹ̀. Ìwọ ọlọ́mọge tó fẹ̀sì rí bọ́bọ́rọ́ abábútì kan sí. Sani kó yan láàyò. Ìwọ sì sí ológe. Ìdí ẹrí gbẹlẹbẹ bí wọ́n fi ẹ̀ṣẹ̀ ẹ̀yẹ abábútì kan sí. Ebi yẹn ṣàlọ̀rẹ́, if you want a big yash, a very big yash, abábútì pọ̀npì, wọ́n ti kó yan láàyò. Ìwọ ìyàwó ilé táwọn sì sí àdúgbò. Tí pàpì dìgbò fún lọ́wọ́ rẹ̀, abábútì pọ̀npì, sani kó yan láàyò. Èyí ńlá ló ṣe ńlá, èèyàn pàtàkì ló ṣe ìyàwó. Iléeṣẹ́ Barrett Herbal Product Company ní nọ́mbà 19 Akínfẹ́wá street Sọ́mé bus stop Ìlẹ̀rọ̀ nílùú Èkó. Ẹ̀lú wọn ní 08186840761 08186840761 àti 080
08066952410 bákan náà ẹni kàn sálágbàtà wa nílùú Dọ̀pẹ̀mú TikTok Ventures ní nọ́mbà 30 Ọláfúnmíyàn Street Àyìnlá bus stop pápá sàfà Dọ̀pẹ̀mú nílùú Èkó. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 08178915959 08178915959. ààrẹ abáàlú ti gbà ìpara tó mú jẹ ìjọba ọ̀gbọ̀n. mo kí gbogbo wa pé a kú déédéé wòyí a kú kó lè dá àjọ ń bá kiri lẹ́ẹ̀kan sí i. nǹkan tí a sọ ní belenja lórí abala ètò Ademeto and his friend mo ti sọ débi tí a ti bẹ̀rẹ̀ níbi tí a ti bẹ̀rẹ̀ sí ní kàwé pẹ̀lú bá a ṣe kà á lákàjá tá a fi délùú Èkó. ṣùgbọ́n nǹkan tí a sọ lénìí ò ní pé lọ́dún náà lọ́hùn nígbà tí mo parí ẹ̀kọ́ tí a wá wò pé kí ni nǹkan tó ṣẹ́kù láti lè ṣe. ẹ mọ̀ pé ayé ti dà bá ní ojú ẹsẹ̀ èèyàn bá ń wáṣẹ́ náà kọ́ gbogbo èèyàn kọ́ lọ́lọ́dùmarè ló fi rọrùn fún. lọ́wọ́ á di pé ní gbogbo ìgbà màá mọ̀ wò pé mo nífẹ̀ẹ́ sórin ẹ̀jẹ̀ ń gbórin. àwọn tó ń ta késẹ́ẹ̀tì ọ̀gbẹ́ni kan gba ṣọ́ọ̀bù sí iwájú ilé wa lọ́dún náà lọ́hùn ó ń ta késẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ló ń ṣe bábà. màá wọ́n fi gbà gbogbo wà lọ́dọ̀ ẹ̀ láti máa gbọ́n pa òun tó ń lọ. ìgbà tó wá di ọjọ́ kan ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi kan wá rí mi wá ní lágbájá kí ló ṣẹlẹ̀ ó lọ síbi iṣẹ́ ìlú ìgbà tí jáde iṣẹ́ náà là ń wá gbàgbà kí kúkú fẹ́ kan máa bọ̀ wá mánéèjì nílé iṣẹ́ tó ti ń ṣiṣẹ́. kí ni nǹkan kan ṣe nílé iṣẹ́ ọ̀hún ó jẹ́ furniture company. ṣùgbọ́n àǹfààní wà fún torí pé ọ̀gá furniture náà yìí ṣe nǹkan gàràbàrà kan nínú ẹbí wa. iṣẹ́ tí bàbá tó bí mi lọ́mọ sí i. lẹ́yìn ìgbà tí mo ti àwòṣe ọ̀jẹ̀ kan lélẹ̀ ilé la bá a kò sí wàhálà la bá tara bọ̀. ibi mo ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ rèé. pẹ̀lú iṣẹ́ ọ̀hún láì ní bùkátà láì nìkan owó mélòó la fẹ́ ná nígbà tó lọ́wọ́ sì dá mi lóṣèkúṣe. ibẹ̀ kò ti fowó pamọ́ lọ́tún lósì tó jẹ́ pé kìkìdá àǹtí mo bá fẹ́ jẹ lásán òun ni mò ń yọ ọ́ ná. bóyá mo fẹ́ wọ mọ́tò kódà ibẹ̀ gan ibi àti ń ṣiṣẹ́ ọ̀hún a lè sọ pé a fẹ́ wọ mọ́tò kan bàbàrà lọ síbẹ̀ torí pé ìpẹ̀kun àdúgbò ni. kí wàá ní tí n fẹ́ fàyọ ni pé ìgbà tó yá láwọn ọ̀rẹ́ àdúgbò kan wá ní lẹ́kàn ọlá jẹ́ ká mọ̀ ṣiṣẹ́ tíátà jẹ́ ká lọ máa ṣe tíátà. ibi tíátà ọ̀hún ni mo gbà wọlé. a bẹ̀rẹ̀ ẹsẹ̀ tíátà kọ́ lọ́dọ̀ àwọn ẹgbẹ́ kan Òṣùpálàgbà tíátà group. àwọn Òṣùpálàgbà tíátà group yìí wọ́n jẹ́ ọmọọṣẹ́ fún àkùkọ gàgàrà. gbogbo ẹ̀ tó bá wà ní Bádé Àjọrá tẹ́ ẹ bá mọ Dẹ̀jọ tó fúlù tó kú ọ̀dọ̀ ọ̀gá Dẹ̀jọ làwọn wọ̀nyí ti ya kúrò kó tó di pé Dẹ̀jọ darapọ̀ mọ́ ọ̀gá ẹ̀ nígbà ọ̀hún. kínní kan wá ni pé nígbà tí a darapọ̀ iṣẹ́ bẹ̀rẹ̀ owó wà ṣíṣe ọ̀hún náà kù ṣe pé ó jẹ́ bàbàrà torí pé mo rí pé kí ni tán ṣe kí ni tẹ́gbẹ́ mi ṣe tí mi ò lè ṣe. a bẹ̀rẹ̀ sí ní ṣe é. nígbà tó yá àdádúró nígbà mo dá dúró
mo ṣe freedom, mo láti darapọ̀ mọ́ kánkọ́ọ̀sì kan ládùúgbò wa níjọra bá díà lọ́dún náà lọ́hùn. Ní kánkọ́ọ̀sì yìí ọ̀gá téèyàn bá ṣe fíìmù, téèyàn bá kọ sítórì tó fi rí fíìmù ṣe, ìlọ́po 3 owó ni ó gbà. Sáà kúkú ní bùkátà tá à ń gbọ́, owó wà nínú àpò ìṣúra lè tọ́jẹ́ pé mò ń wò ọkàn mi sì ń balẹ̀, mi ò kúkú fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun. Tó àwa abákọ́ bẹ̀rẹ̀ lórí pé ó ní ká ya páílọ́ọ̀tì. Nígbà mo wá ya páílọ́ọ̀tì, àárò onífìlà ó máa ń wá sọ́dọ̀ arábìnrin kan tá ń pè ní Kẹ́msì, kọ́nà ọba kò forí jì arábìnrin yìí. Àárò onífìlà látara àwà ládùúgbò ní àwọn ọmọ kánkọ́ọ̀sì ní ọmọ kan kọjá lọ ní kí ló kọ tá ń pè mí, ó kọ tíátà nígbà yẹn. Wọ́n pè ní Àjíkọ̀gbà ọ̀gá rẹ̀ làwọn ọmọ tí ó sì máa wò pé ojú iná ìdojú tí mi ò mọ̀ ẹ̀rọ ẹ̀lẹ́ o. Bí mo ṣe bẹ̀rẹ̀, mo ṣe sọ èròǹgbà mi fún àrò onífìlà lọ́dún náà lọ́hùn rèé. Ìgbà mo sọ fún bárò ti kú báyìí lógùdù, ó sì wà nílé ayé. Gbogbo ọ̀rọ̀ ló sojú ààrẹ Isiaka ààrẹ tó ṣe tí gbogbo èèyàn mọ̀ sí lógùdù. Mo bá bẹ̀rẹ̀ lọ́dún náà lọ́hùn, fíìmù eléyìí gan ti kọjá kíní eléyìí gan. Làbásà ní ká bẹ̀rẹ̀. Ibi tí mo ti wọnú indọ́sítírì rèé, ká wá máa wá bẹ̀rẹ̀ lórí irúfẹ́ ẹ̀dá kọ̀ọ̀kan àtàwọn ìṣẹ̀lẹ̀ sábàbí tí ó mú mi bọ́ nínú ìpele kan sí ìpele míì títí tá a fi wá dépele tá a wà lọ́jọ́ tòní. Mo ní níwọ̀nba péréte láàrọ̀ àsọ lọ́jọ́ tòní. Nǹkan kan ni bó ń bọ̀, ẹ jẹ́ ká lọ sí ibi tá a wà gan-an lójú iṣẹ́. Ẹ jẹ́ ká lọ sórí abala ètò ìlera lóòótọ́ ọ̀rọ̀. Kámù kankan wá fún yín lẹ́nìí kó tó di pé a mọ tàtà písẹ̀ lórí ètò lọ́jọ́ ti tòní. Ẹni ńlá ló ṣe ńlá, ènìyàn pàtàkì ló ṣe láwùjọ. Ẹni ńlá ló ṣe ńlá, ènìyàn pàtàkì ló ṣe láwùjọ. Àgbàtẹ́rílẹ̀ ló tóró lọ. Mo sọ wípé ọba ló tó yín erin ipò gbogbo wa ṣàlámọ. Àgbàtẹ́rílẹ̀ ló tóró lọ. Mo sọ wípé ọba ló tó yín erin ipò gbogbo wa ṣàlámọ. Dáírẹ́tì abala ìkànnì, ilé iṣẹ́ àgbà tó ń ṣe ìjìnlẹ̀. Ìpọ́gbọ́n àti ìmọ̀bọ̀ láti gbéwé àti ìbò ọmọ aráyé lóore. Dáírẹ́tì abala ìkànnì, ilé iṣẹ́ àgbà tó ń ṣe ìjìnlẹ̀. Ìpọ́gbọ́n àti ìmọ̀bọ̀ láti gbéwé àti ìbò ọmọ aráyé lóore. Wọ́n ti gbóògùn kan jáde abábútì kan sí. Ìbóhun lórúkọ rẹ̀. Ìwọ ọlọ́mọge tó fẹ̀sì rí gbọgbọrọ abábútì kan sí. Sani kó yan láàyò. Ìwọ sì sí ológe. Ìdí ẹrí gbẹlẹbẹ ni wọ́n fi yẹ ṣe ẹ̀yẹ abábútì kan sí. Ebi yẹn ṣàlọ̀rẹ́, if you want a big yash, a very big yash, abábútì pọ̀npì, wọ́n ti kó yan láàyò. Ìwọ ìyàwó ilé táwọn sì sí àdúgbò. Ìfẹ́ fìdí gbogbo lọ́wọ́ rẹ̀, abábútì pọ̀npì, jáni kó yan láàyò. Ẹ̀yìn ńlá ló ṣe ńlá, èèyàn pàtàkì ló ṣe ìyàwó. Iléeṣẹ́ direct abala product company ní nọ́mbà 19 akínfẹ́wá street sunday bus stop lẹ́rọ̀ nílùú èkó ẹ̀lú wọn ní 08186840761 08186840761
0761 àti 08066952410 08066952410. bákan náà ẹni kàn sálágbàtà wa nílùú Kọ̀tọ̀lú TikTok Ventures ní nọ́mbà 30 Ọláfúnmíyàn Street àyílá bus stop pápá sàfà ìdọ̀pẹ̀mú nílùú Èkó. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 08178915959 08178915959. ààrẹ abáàlùsí kan ìpara tó mú jẹ ní ọ̀bọ̀. wọ́n ní kú sẹ́bàì ló mọ ìròyìn ṣẹ́ yá iléeṣẹ́ Barrett Herbal Product Company tó ń ṣe ìpara yòdì Barrett Herbal Boutique àwọn lónígbọ̀wọ́ ètò ẹ mọ̀ bá wọn rà á bẹ́ẹ̀ ni kẹ́ ẹ mọ̀ ṣí àpúrógíráàmù wa yìí kẹ́ ẹ máa láìkì kẹ́ ẹ sì máa fọ́lò péèjì wa tó nǹkan tá a fẹ́ gbéyẹ̀wò gan-an lórí ètò òun ni pé kí ni nǹkan tí obìnrin tí ó bá ní ìdádúró kó nǹkan tó lè lò obìnrin tí ó ti ń ṣàbíamọ tó wá wò pé kò ń fààyè lẹ̀ díẹ̀ ló bá wá di pé kò bọ́ sójú ẹ̀ mọ́ nǹkan àkọ́kọ́ tí ó ṣe nǹkan ẹyọkan náà ni ò ní pé ẹ jẹ́ sọ nǹkan ṣáájú o níwọ̀nba tí obìnrin ọ̀hún tó bá rí pé nǹkan oṣù tóun ń ṣe kò dúdú kò lámì bẹ́ẹ̀ ni kò sì rí pé òun ní ẹ̀dà torí pé nǹkan ọmọkùnrin ò mọ̀ dà bọ́ọ̀lẹ̀ lára òun tán bá jọ lásìkò tán tó sì rí pé gbogbo wọn bá àkókò tí òun fi ń ṣe nǹkan oṣù ó ń ṣàkíyèsí àgọ́ ara rẹ̀ kì í ṣe pé ọmú rẹ̀ ń wú lè ta lè sọ pé sọmúròrò ló ń dà láàmú tí ìdí ẹ̀ ṣe pé ó ní àwọn àìsàn kòkòrò àìfojúrí tó lóyìnbó ń pè ní bacteria ta lè sọ pé ó ní infection nǹkan kan tí ó ṣe rèé ẹni kò bìrìn kó wá iṣu ewùrà tó bá ti wá iṣu ewùrà bó bá ṣe tóbi sí ẹgbẹ́ ewùrà ìtóbi púpọ̀ náà á wá mú ewùrà yìí lẹ́yìn tó bá bẹ́ á lọ̀ tàbí kó gún tó bá gún tó rí pé ó ti kúnná dáadáa kó bẹ̀rẹ̀ kó máa sá tó bá ti wá sá ó lè jẹ́ ewùrà pẹ̀lú ẹ̀ lè lo ewùrà tí ó ti gbẹ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n kò sí bó ṣe gbẹ náà kò ní lè gbẹ dénú so lẹ́yìn tó bá ti wá lò tó ti rí pò ń sá tó sá bó ṣe yẹ kó sá á tún wá ṣe kí ni tó bá ti gbẹ á wá jọ̀ lẹ́yìn tó bá jọ̀ èyí tó bá dàbí èpá nínú ẹ̀ kó tún lọ̀ kó tún jọ̀ ṣùgbọ́n tó bá ti wá ṣe gbogbo eléyìí yẹrẹ fún ẹ̀ páúdà a kò sínú òkè kan tàbí inú ògò kó sàṣe lọ́jọ́ síbì kan a wá máa fi páúdà yìí a máa fi fọ́ ẹ̀kọ́ mu láàárọ̀ àti lálẹ́ lẹ́yìn tó bá parí nǹkan oṣù rẹ̀ tán kò jù báyìí lọ ṣùgbọ́n tẹ́ bá wá sí iléeṣẹ́ bàrẹ́ẹ̀tì wọ́n gbowó lọ́wọ́ yín ẹ̀ ní mọ̀ pé nǹkan ṣe fún yín rèé torí ẹ̀ mo fi máa sọ fún yín pé gbogbo nǹkan yòówù tá a bá ti fún yín lórí ètò yìí iṣẹ́ ìwádìí àwọn baba ńlá wa ni a sì ti lò ó ti ṣiṣẹ́ mo fọwọ́ ẹ̀ sọ̀yà fún yín ẹ gbìyànjú kẹ̀sẹ́ àwọn àgbà ní sàbólógùn bó ti ṣe ní òòṣà èèyàn tó bá sì mọ̀wù dání tó ní òtẹ́rù ẹ bá ń sọ fún irú wọn pé ìwọ̀nba tó fẹ́ fi tanná òun ló mú dání tó kò jẹ́ bí ó ṣe jẹ́ torí àkókò ó ti ń kó wa ní pàpà mọ́ra kò jẹ́ bí ó ṣe jẹ́ lórí ètò fún tọjọ́ ti tòní ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ Barrett Herbal Product Company
tí wọ́n ṣe ìpara bàrẹ́t ababu ti pọ̀ táwọn ọlọ́mọge fi ń yọ̀dí. tó a dúpẹ́ lọ́wọ́ àwọn amójú ẹ̀rọ olóòtú àgbà orí ìkànnì OJB TV pẹ̀lú oore ọ̀fẹ́ àtàǹfààní tí wọ́n fún wa tá a fi ń dágbègbè lùkẹ̀ lórí ètò. tó àmọ́ lọ lọ́jọ́ ti tòní o ká lè bá a wá lọ́jọ́ míì màmá sọ págbé mi ṣe tá a gbére lé alùkò mi ṣe tó ń rèdè ìkosùn lékèlékè mi ṣe tó ń ròde ìkẹfún níní Olalekan Akanji ìkọ́ ọmọ bàbá ń jẹ̀rú Ògbómọ̀ṣọ́ mo ń relé bàbá tó bí mi lọ́mọ lọ́jọ́ tòní kí n lè bá a padà wá lọ́jọ́ míì ọjọ́ rẹ̀ máa fi nǹkan kan pé àìsàn àrùn kò ní fi ilé yín ṣèbùgbé láṣẹ Èdùmàrè. tó Oòduà ó gbè yín o yóò gbèràn mi láṣẹ Èdùmàrè.